No, mo promise gbogbo wa. Mo ní a máa ṣe show yàdẹ máa follow up. A máa ṣe update on tí tó bá ti install the new Awujale. With the look of things, wọ́n ti install a lot and oríṣiríṣi dẹ̀ à ń gbọ́ oríṣiríṣi. But whatever tá a bá gbọ́, ẹ jẹ́ àtúnyẹ̀wò. Ìyàmẹ́ni ló jẹ́ pé bọ̀dá Wasiu kan ti tún padà. Àbẹ́yìn náà rí ni àbẹ́yìn nìkan ni mo rí yẹn. ẹ̀yin tèmi ẹ wò ó lórí ọ̀rọ̀ oyè ọba Awujale níṣẹ́ ló dà pé kinní ọ̀hún kò tí ì fẹ́ fi bẹ́ẹ̀ lójútùú o. ẹ wò ó ẹ jẹ́ àgbọ́rọ̀ yìí láti orí show Sista Maureen. Ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wò ó ẹ bá mi kílìkì lórí subscribe button yẹn, ọwọ́ yín tẹ̀ fi ń tẹ subscribe ní orúkọ Jésù, ẹ ò ní fi gbé ọmọ sí o. Fọlọ́ máa jẹ́ ẹ máa níyàn sísá nídé tó fẹ́ jẹ́ àbẹ̀rẹ̀ mo ṣí floor open sísá candidate tani candidate yín. Ẹ má fà sábẹ́ kíní kan ẹ sọ̀rọ̀ tani candidate yín ìyẹn la fẹ́ fi bẹ̀rẹ̀ ẹ jẹ́ àgbẹ̀ yẹn wọlé. Okay. Okay. Even though I want to put in here, anybody to watch movie do as long as watch one family. Okay. So I'm not buying chocolate. You saw it. Okay. Okay. I want list to talk. Don't you go one at I knew our 5 contenders. Anyway, 5. Our 5 go one. One not reduce the 3. So, mọ̀ pé nísìnyí àwọn tó lọ sọ́dọ̀ DSS ló ń sọ yẹn. Àwọn tí DSS screen àwọn yẹn ní 24. DSS ti screen ni wọ́n reduce wọn yes now. So for me, as long as nobody wants to keep one, then I'm 10 years, I'm supposed to. Maybe I just do the right thing. Okay. That we should go and fix all of the stage road first. Main choice is God first. So lẹ́yìn bàtà tí gbọ́ láti mú àṣírí ẹ̀ pé ó fẹ́ yìí kó sì pé ẹ̀ ní gbogbo àwọn ará ìjẹ̀bú àwọn ọmọ kùsùtẹ̀ àtàbẹ̀kúta tó ti bẹ̀rẹ̀ sí lọ́ọ́ ṣe fídíò gbogbo ọ̀. Hello, Mori Bade, what is going on with you and Corridor Gio? Ẹ jẹ́ àgbé ọ̀rọ̀ orúkọ yẹn sẹ́kẹ̀ẹ́ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn yà sọ̀rọ̀ ìjẹ̀bú ẹ má divert attention mi lálẹ́. Tí àtàkì dàpọ̀ àwọn èèyàn tí àtàkì ẹ̀kọ́ àtàwọn bá bẹ̀ òkúta ẹ̀kọ́ bàtà. Most useless of no planning. Yes, I'm from Abeokuta. We are together with the devil. Only from Abeokuta, we are together with the devil. Ṣé ló ń kó gbogbo títí? Ṣé ló ń ṣe fídíò ẹ̀? Ẹni kí ni dàpọ̀ wá ṣe? Dàpọ̀ wá tẹ̀sí ní upload àwọn títí ìdáhùn àyàwó kékeré kan tó ṣe. Ṣùgbọ́n ní upload ẹ̀ ọjọ́ ti ṣe rèé o, ó wá kó àwọn èèyàn propaganda abẹ́sùn máa sọ ọkọ tó darí pa òun from ìdàpọ̀ òun fast. Aṣíwájú àwọn èèyàn mi nù. Aṣíwájú ẹ káalẹ́ o. Bàbá Ìjẹ̀bú lẹ́ o. Ẹ wá sọ́wọ́. Tí wọ́n bọ̀ ti tẹ́lẹ̀ náà, ọ̀pọ̀ ọmọ bọ́lá rẹ̀. Ó bá wọn ọ̀nà kò ṣe jọmọ́ 2.5 kìlómítà lọ. Gómìnà wọ́n ti gẹ̀ẹ́sì yìí o. Dá àpò lọ́wọ́ sí. And I think it is Ayinde this is the most worst governor so far. So we have it. Wàhálà ìdílé gómìnà àwọn ọmọ ìlú ti tẹ̀ sí yìí o. Gómìnà Dàpọ̀
àwọn ọmọ sẹ́ẹ̀dì yìí ni Yari o. Adeoba, thank you. So ẹ jẹ́ kí a ṣe in an orderly manner. I know that temperature, blood pressure, everybody rise. Oh, I love the cake. Thank you for the cake, my sisters. Thank you. So everybody, ọjọ́ àrò kí ló ń ṣẹlẹ̀? What first and foremost ó tọ́jọ́ mẹ́ta. I realize pé wọ́n ti ṣe nomination wọn, wọ́n ti lọ DSS, wọ́n ti ṣoríṣiríṣi, wọ́n ti mú oríṣiríṣi, àwọn náà ti lo social media, kò sí nǹkan tí ò tí ì ṣẹlẹ̀. A ní àwọn contenders kan, there are 5 of them, and gbogbo yín morúkọ wọn. Ìyẹn la ń circulate online. Unfortunately, nínú àwọn márùn-ún tó ń circulate online yìí, wọ́n ní kò sí anointed candidate tí wọ́n ní ìjọba. Mi ò sure o, nǹkan tí mo gbọ́ ni o, and I'm not only the anointed candidate tí wọ́n tí ìjọba mú. Well, Sister this say is 5, not 10. Yes, márùn ló kù sí. But wọ́n ní èèyàn kan. Ó ti di 5 now, not 10 anymore. Yeah, it's 5 now. Àbíṣọ́ tell me ní ẹ̀mọ̀ pé Ìjẹ̀bú ẹ̀mọ̀ jù mí lọ o. 5 lèmi gbọ́ fún wà lẹ́ o. Mọ̀rí, as out of today, 10 yẹn ṣì wà bẹ́ẹ̀. Ìkan tó ti lè jẹ́ kí 10 yẹn wà bẹ́ẹ̀ ni pé Tony Governor tó ti wá sọ fún ọ pé candidate tó. So wọ́n ti beat ẹ̀ down to 5. Irọ́ ni mo fi ṣe. Only 10 yẹn náà wà. Tí gómìnà ti sọ pé kó yà fẹ́. Kì í ṣe Jubril Martin School of Honourable Kúyẹ̀, ṣé ìgbórúkọ ẹ̀ ní Honourable Kúyẹ̀ náà pé. Move tara yín, let me call you before you speak. Sister Biggs, I will remove you now. So move tara yín. 5 làwa rí online bọ̀ ẹ̀yin sọ pé 10. Ẹ jẹ́ fún yín lórúkọ àwọn 5 yẹn bọ̀. Ẹni pé Balógun Èkó ti jáde níjẹta. Ẹ rò pé àwọn ògbẹ́yìn wọ́n tún jẹ́ kó yé wa pé Dàpọ̀ àgbà gómìnà Dàpọ̀. Wọ́n lè dọwọ́ rú. Èmi kọ́ mo sọ o. Sista Yetunde tún sọ ń bí Balógun Èkó ti sọ fún wa níjẹta. Authentic said Jubrimatic Queer is late and is from Agboiwe. When we do what? Mo ní Balógun Èkó ti sọ ọ̀rọ̀ Kúyẹ̀ ó ti ṣe ti jẹ́ ẹ̀jìmá tí ìbọn fídíò Balógun Èkó yẹn kó lọ gbọ́. Balógun Èkó ti tún ẹ̀wọ̀n pé lórí ọ̀rọ̀ Awujale yìí Balógun Èkó is another person tó ń ju information síta. So he said something about Honourable Kúyẹ̀. Abájọ mo bẹ kọ́ ni. Abájọ ó ti yé mi sí o. So Balógun Èkó yìí ó wà related. Ó ti yé mi. Èmi ò mọ̀. So ó ti yé mi o. Please, good evening, how are you? Swag ó ṣẹ̀ṣẹ̀ clear àkọ́kọ́ sí ni. Ó jà gan. Bẹ́ẹ̀ni orí òótọ́ nìyẹn òdodo ọ̀rọ̀ nìyẹn. So Balógun, thank you Michael Pounds for the rose, thank you very much o. Ẹ ṣé o, ọwọ́ yóò ní kọ̀ǹsálà àpò mo really appreciate ẹ o. So okay Balógun Èkó. Wọ́n tún fún mi ṣe nọ́ọ̀tì ẹ máa ṣe ń mi o. Tí o tó kọ́kọ́ rí ní ẹgbẹ́ ti explain ṣe tó wọ́n fi ṣe wà pé máa ṣe kú wa ní pé àwọn dẹ̀ ti nominate candidate tàwọn láti fún ẹbí tàwọn.
ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni because ẹ mọ̀ pé bọ̀dá Wasiu ti wọ́n náà ti sùn rẹ̀ wọ́n ti kọ́lẹ́tà sí wọ́n náà ti fún ní ìwé ìpẹ̀jọ́. Ẹ̀yẹ́ náà ń kó lé pé àwọn àfikún ẹ̀ máa ti rí ẹ̀ gan àwọn kéèsì tí ò lè jẹ́ ṣe náà ti ṣe kéèsì ní báyìí dáadáa tí ò lè jẹ́ pé wọ́n ti kí ni pé ṣọ́ọ̀tù wọ́n dá ní next one now fíìmù náà àwọn tó kàn ní àwọn dẹ̀ fi candidate lẹ́lẹ̀ wọ́n dẹ̀ fẹ́ fẹ́ dandan fẹ́ ṣe wọ́n gbé ẹyẹ máa jẹ́ káwọn èèyàn máa tẹ́tí yín pẹ̀lú ọ̀rọ̀ náà pé kí ní kéèsì kò láti Nàìjíríà all crazy. wọ́n ti ń ta sí yín òun ní Yesterday you are disturbing the flow of this program see Ayinde ti sọ bẹ́ẹ̀. Ẹ káalẹ́ o mo ẹ jẹ́ àbẹ̀rẹ̀ ta ni candidate ti yín ẹ̀yin tó wà ní comment section ẹ jọ ẹ tá mo ti sọ tèmi omi ò fi bo. Abímbọ́lá Ọ̀nàbánjọ ni ta ló fún mi Michael thank you very much. Abímbọ́lá ọmọọba Abímbọ́lá Ọ̀nàbánjọ bí mo ti gbé nìyẹn tí mo kàn rárá bọ́ọ̀sì bọ́ọ̀dà mi yẹn ni ó kàn go viral ni mi ò mọ̀ rí mi ò rí wọn rí mi ò mọ̀ wọ́n rí mo kàn rí pé this guy wọ́n máa ilẹ̀kùn tó máa kàn ní ààfin eléyìí á le jù wọ́n máa kó ẹrù wọn láti Ifẹ̀ ni wọ́n á ṣí lọ sí Ìjẹ̀bú big time àwọn ọmọbìnrin wá gbórí wọlé lórí gbogbo ọ̀nà ghost thank you jọ who is Abímbọ́lá here ìyàlẹ́nu ló jẹ́ tí mo rí pé Michael thank you for the rose àwọn èèyàn ti ẹyin wọ́n sọ tuntun ìlélẹ̀ ẹ̀ka wọ́n ní àwọn òní candidate ẹjẹ́ máa wò àwọn èèyàn máa ní ẹjọ́ kí n ta ní candidate ní Facebook and TikTok ta ní candidate yín ok ní candidate so ẹ má jà wọ́n jọba ní candidate nǹkan tó bá gbélé wọn lọ́wọ́ ọmọ ọba ló ń win ọmọ ọba tèmi nìkan aṣíwájú ni wọ́n ní 173 wọ́n ní 173 ọkọ̀ àwọn tó wọ̀ wá ìyẹn kọ́ ló máa gbà Prince Abímbọ́lá Ọ̀nàbánjọ ṣe rí pé ẹ̀yin ẹ̀fọ́ bá jẹ́ àfọ̀kẹ́wọ̀n Awujale spam thank you mo kà á ní o ẹ dìbò sórí ẹ̀ lẹ́nu mọ́ Dr. Adekunle Hassan yes àwọn kan náà sọ̀rọ̀ doctor yìí Prince Abímbọ́lá ṣe àwọn èèyàn ti pẹ̀lú ọ̀bùbù àwọn gba tiẹ̀ bàjẹ́ Oríọlá èèyàn mi pick Oríọlá. Yes mo mọ̀ he's an elderly man I think he's about 70 or so abi. But I think we need a young to me I think a younger person will have been better but my opinion mi ò máa tà o so Oríọlá mo kà á ẹ má dìbò yín lọ́wọ́ yín TikTok 172 ló máa ń try me anyone chosen by the family is my choice thank you BC society náà sọ pé tí family bá mú ni tiwọn ta lè yí mú èmi ò fi tèmi bo bí màá tí èèyàn tó mú bọ̀dá tájù ta ló mú bọ̀dá tájù o Abímbọ́lá is ó dìbò fún tó bá ní kí social media dìbò Abímbọ́lá ló máa wọlé tẹ bá fún ọ láyè ká dìbò á díẹ̀ ló á ń bá gbogbo Ìjẹ̀bú. Yes, I think anybody student from Fujegbo family is my candidate. Okay. Abímbọ́lá Ọ̀nàbánjọ níṣẹ́ àwọn akọ́lẹ̀ máa dìbò àwọn gómìnà ni. Don't really know Abímbọ́lá personally, but he has got swag though. Yeah, he got it. Ọmọọba is a great guy. Yes, mi ìmọ̀ náà bọ̀ wọ́n kò ká CV ẹni mo dẹ̀. So aṣíwájú inú wọn ta ni candidate yìí o ìtawà lórí plan àwọn panelist rẹ jẹ́ ìbéèrè candidate yìí ká tó bẹ̀rẹ̀ aṣíwájú ta ni candidate yìí. Abdulrahim Adéhùn sọ pé may the best among them win. Ó ti sọ tiẹ̀ ṣáájú lè ti sọ tiwọn wọ́n ti sọ wọ́n tún tá ìpò ẹ̀ gan. Aṣáájú ẹ̀yin ni aṣíwájú ẹ̀ sọ̀rọ̀. Wasiu Adisa is my candidate. No, ọmọọba Abímbọ́lá Ọ̀nàbánjọ ní tèmi òun ní kẹ̀kọ́ Awujale mo ti èmi ò fi tèmi bo.
And that is why we are individual. Sister Fumi ti sọ pé mi pé anybody don't bá mú. Busy ni anybody don't. Michael P, please. Michael P, who is your candidate before we start? Thank you. Obeta, tani candidate ti yín o. That's why you know I get a more candidate to have a release on my type way. Obesa, tani candidate ti yín. Obesa, you are not talking, I'm dropping you. Àwọn èèyàn wà tó fẹ́ wọlé. Sister Tina, can you unmute yourself and tell us who is your candidate before we go further? Okay, Obesa, good evening. Wasiu Tani. Wasiu Tani. Masha, thank you. Obesa Tani ti yín. Thank you. Ẹ káalẹ́ gbogbo everybody. Àti ṣe eré àti kúrò lórí ẹ̀jẹ̀. Let's get to the real kókó. Yes, ọ̀rọ̀ Awujale ti ń lọ with the look of things. Ó dàbí pé a lot is going on underground. Oríṣiríṣi ń gòun. Ẹ rántí pé a sọ̀rọ̀ Apèbí àti Jagiri níbí ní the last time. Pé why ti Apèbí? Jagiri àbí wọ́n ń ṣe Jagiri ni? Àbí Jagiri? Kí lẹ pé yìí? Jagiri. Okay, Jagiri. Gbogbo ká ti second one Apèbí ni àbí? Ebi Apèbí ni. The last time was actually lórí social media wọ́n ní àwọn Òṣùgbó, àwọn oníṣẹ̀ṣe, wọ́n yarí, wọ́n ní wọ́n accept àwọn tó wá látọ̀dọ̀ àwọn eléyìí tó ń the new one tó ń jẹ tí ò wá látọ̀dọ̀ Lisa. Wọ́n dẹ̀ ní láláì jẹ́ pé àwọn kì í jẹ wọn ò lè Awujale. Ẹ̀yin tẹ́ ẹ̀wọ̀n tán wà ní o tí mo bá ti ń sọnù ẹ máa yẹ ní o ẹ mọ̀ pé mi kì í ṣọmọ Ìjẹ̀bú o. Nǹkan tẹ́ ẹ kọ́ mi lórí platform yìí náà ni mò ń rántí o. But wọ́n ní mo ní fídíò ẹ̀ lọ́wọ́ mo wò mi wàá mọ̀ bóyá àwọn kan náà ti rí. And láti tún rí another ẹ̀rọ pé bẹ̀rẹ̀ Wasiu wọ́n withdraw court kìíní wọn all of a sudden wọ́n tún padà. Wọ́n on the 14 wọ́n ní kìíní yẹn náà tún fìdí rẹmi ni. But wọn ò tí ì jáwọ́ wọ́n sì ń kọ àwọn lẹ́tà wọ́n ní competition sí gómìnà and everything. Now àwọn kan sọ pé àwọn ò fẹ́ wọ́n ní Gbénga Daniel ṣe lọ́ọ̀kan tó ní ẹ̀sìn tí ọba bá ń ṣe òun nìkan fi wọ́n. Is it Dàpọ̀ Abíọ́dún ojú of Gbénga Daniel? Ta ló initiate it? You started it, Sister Ayinde. Aṣíwájú ta ló bẹ̀rẹ̀ ẹ̀? I think it was Gbénga Daniel. I'm not talking about ta ló bẹ̀rẹ̀ law yẹn but ta ló initiate that law. But ta ni ó wá which governor gómìnà wo ló wà bẹ́ẹ̀ nígbà tá Awujale àná initiate ẹ̀. So Dàpọ̀ ló fi ó lè ti sign it into law now. Okay, and now the brother àwọn ọmọ Ìjẹ̀bú sọ ọmọ òfẹ́ ẹni tó máa ṣe ìṣẹ̀ṣe làwọn fẹ́. Bẹ́ẹ̀ni náà bọ̀ ni wọ́n ti sọ ọba yẹn pé Christian lè ti Christian bá jọba wá sí ní Christian way tí Muslim bá jọba wá sí ní Muslim way. But wọ́n ní àwọn Òṣùgbó àwọn oníṣẹ̀ṣe they kick against it. Mi wàá mọ wọ́n ní Gbénga refuse to sign it. Ẹ̀hẹ́ àwọn olóṣèlú sọ ọkọ̀ tó dúró mọ̀ ó ní it has something to do with Gbénga. They say Gbénga Daniel refuse to sign it. Awujale Dàpọ̀ Abíọ́dún ló wá sign it into law last week.
ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ṣé ẹni tó ń ṣèṣẹ̀ṣe lẹ́fẹ́ ni àbí modernize ọba? Ẹ káàbọ̀ sórí ètò. That's a question. The Mozambique is all not going to do that. We are getting every other stage. Me, I don't know. Sorry, that's a state. So ọba we now have nǹkan tèmi ọ̀rọ̀ ti dá mi lóhùn ó ní there is nothing like modern ọba modern ọba tó bá jẹ́ pé kò sí modern ọba ni àwọn náà yóò ní ṣẹlẹ̀ wọ́n ní bí àwọn bàbá ńlá bàbá wa ti ń ṣe. wọ́n nísìnyí tí eku fi ń ké bí eku tí ẹyẹ fi ń ké bí ẹyẹ tí ìlú fi tùbà tó tùṣẹ́. àwọn modernization yìí náà ló fà á tí a fi ń rí àwọn modern ọba wọn yapa o ẹwọ mi fẹ́ sọ̀rọ̀ o kò sí modern ọba yapa ọ̀pọ̀ o. So now we have what they want to abolish tradition ní Ìjẹ̀bú land ni. ẹ má jẹ́ àtọ̀ra wa kí ló ń ṣẹlẹ̀ gbogbo ṣé ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe Ìjẹ̀bú fẹ́ ni àbí àwọn ọba tó the modern ones. State government. So you don't get work today. So somebody can watch your referendum. Like what do you get? So the side to my name to us. And not that they get people are organizing. They should all associate with me. And that understanding what finance social life when you want finance share the automatic. Example what to share hold on. Somebody said something. Say if you are not ready to be if you are not ready to do Ìṣẹ̀ṣe, why do you want to be an ọba? So go ahead. Thank you, sir. So those steps that we make much of. So you don't allow them to what so we should be particular field, whatever field. So this the governor has to be very careful. I impose what you buy a use. We have the people actually project that one of the face and this is the reason why I say this. I'm free of nobody. I don't tell you on my wife about me. So you are careful. Friendly, financial friendly, affect workers. They are coming back to overthrow him. See, I think back to very retirement. Senate House, they do shit up. They confirm results of book. It's one. She understand the same. You be more by the 1.5. Size for your man to manage what it's not about the time. Only very, very, very controversially. I'm trying what to do. So he has to be very careful about what he portrayed. Carefully. Because in contemporary is again in the sense that the offensive senatorial ambition factory is okay. They understand they don't kill who are you or red, it's a group and the close one to support the money and you get a real bad. So we are going off. This is the thing that got how many so he has to be very careful. No, our contenders. So that's what you need. So we need that so we need that continue the interest here fighting. So we're talking about what you feel. So kí ni Ìjẹ̀bú fẹ́ ná? Nǹkan tí Ìjẹ̀bú fẹ́ ó fẹ́ progress stage yìí ẹ fẹ́. So we have always been the couple of our funny. So what you can Awujale say you know, you made about the perfect.
categories. So it's better we always had just modern numbers. So it's not new. It's not going to introduce to new. I'm not here for my knowledge. They should know the things. So indirectly, ẹni tí ó lè balance ìṣẹ̀ṣe tó lè ṣàfẹ́lẹ́fẹ́. Somebody asked me, royal prince said 91 aspirants for Oba is not too much. No, royal aspirants want to reduce their C10. Ẹ jẹ́ bá a pa àpè bá a ṣe à program yìí. Amen. Àìbá wọn síbẹ̀ ní mú jẹ́ àìbá wọn dá sí o ẹjọ́ ẹ káàbọ̀ sórí ètò. Ṣé wọ́n dáná ọba lẹ fẹ́ ni? So what's that question? Sister Ayinde, that is your own opinion. That's your own opinion. Other people will say their own opinion between them, Lori modern Oba and Ìṣẹ̀ṣe. Some people might not want to be interested in Ìṣẹ̀ṣe. So now there is a new law tó sọ pé nǹkan tó bá ẹ̀sìn ọba tó bá wà lórí oyè nìkan fi sí. But can you please, if you are here, mute yourself. If you are not speaking, ẹ jẹ́ ká tell in another manner. Nísìnyí, bóyá tèmi bá di Christian, èmi Christian mo dẹ̀ jẹ́ ọba tí àwa mọ̀ ni pé ìṣẹ̀ṣe ló fi ń ṣe ọba. But now, want to change everything. So that's why Kewa still there on my neck. Ìjẹ̀bú Òde and expose Oba which is different from modern Oba. Kò yé mi o díjì, kò yé mi òyìnbó yẹn ò yé mi bó bí ìṣù ṣe. Okay, Ìjẹ̀bú Oba expose. Which would irú verification wo lè tún ní kí n kàn wọ́n ti dé wọ́n ní kí n máa confirm verification kan kí ni máa pín 4 minutes wọ́n ní kí n confirm verification kan mi ò dẹ̀ mọ́ with the tenant inactivity during your current life complete the verification to continue your current life. Ní ìmọ̀ bí wọ́n ti report mi ò mọ̀ wọ́n sì tún dé o. Wọ́n ti ẹni ọmọ tó bá di 4 minutes tó bá lọ máa padà wá ẹ má worry. They are flagging us, I don't know. So ẹ go ahead ẹ ṣì ní 4 minutes. Nothing more than as at 1960. Ẹ̀yin Facebook ẹ ní problem o tọ̀dọ̀ yín wà ókè o. Mo ń gbọ́ yín o. Òyìnbó tó ṣe Facebook ṣe ní sá. Ṣé mo pé ẹni ẹ̀mí ká sọ̀rọ̀ dànù? Service error ti gbà. Wọ́n lẹ́ni tí ní náírà tracy ọ̀tídà tó fẹ́ dà. Ṣé ní tí dàpọ̀ bá ti lọ tán ẹni tó bá wọ̀ bẹ̀? Bọ́ọ̀ there's that one of it wọ́n máa jù fún wa ẹ̀kẹ́tì. Ẹ má gbàgbé òfin ni wọ́n lè change it at any time. You understand? I know. Kọ́ máa tó ti wọ́n lọ́ba wọ́n lẹ́yìn ló ṣe bá ọjà lẹ́jà. Sẹ́ni tó fẹ́ kó ẹ̀ ọkà fún bí àjẹ́. Dàpọ̀ kan fẹ́ risk life for it. That's all I'm saying about Dàpọ̀. Dàpọ̀ is a very useless governor. I'm telling you. That's the sẹ́ni tó like it. See, Dàpọ̀ lè yé ní. Nínú kó jẹ́ tó ń gbé lẹ́yìn from states. Ẹ má gbà níbi tí kò ṣe ní bẹ́ẹ̀ lẹ́yìn. They say why is government getting involved in royal issue? Because òfin yẹn òfin tó fún ẹ fáìn yẹn bó ṣe máa dẹ̀ pé wọ́n ṣe máa ṣe nílé so kí ló tó ṣe violate ẹ̀ ìdíkò ìjọba ní ìgbàgbọ́ tí wọ́n. Ta ló fẹ́ sùn rẹ̀? Ìjọba supposed to be the most important of our culture. Why not get custodial culture that approach it? Our culture is our what to be a custodian of the culture. What to be the number one citizen of that state, of that community, everything that makes us to be who we are, which is our culture, our traditional beliefs, who we are, our identity. You don't interact with it. Àwọn mélòó ló wá ń ṣèṣẹ̀ṣe nínú gbogbo àwọn tó jẹ́
Àti bí sí ẹ̀jọ̀ ẹ bá ẹ jọ nínú àwọn tẹ̀mí rí bẹ́ẹ̀ ni àwọn tó ti jago ní omi rò pa àwọn tẹ̀mí rí bẹ́ẹ̀ tó ṣe ṣẹ̀ṣẹ̀ mi ṣé ó wà nù wọn ṣá. My point of attention is if you know you can't do shit, if you know you're against our tradition, why you go back to traditional? Ẹ gbọ́ ẹ̀jẹ̀ máa sọ. Tí wọ́n dábẹ́ sí ọdún tó ti pẹ́ ẹ̀jẹ̀ pàjẹ́ ìfọwọ́sọ àìsàn. Ìfọyínjà ọ̀tọ́rí ẹ̀ sọ pé ìjẹ̀bú àti ìpàdé àti ìtàn nígbà tó bá ṣe fún mi àwọn ìbá náà sọ̀pọ̀ sí ẹ̀ àtúntò ìlú ìsìnkú tọ́pọ̀ sí ẹ̀. Tí ẹ wá ní ìjà tó máa ń rí gbogbo wa láti dẹ́ òtí ṣe yìí. Ṣé wọ́n ti ṣẹlẹ̀ lọ́dọ̀ yín náà ni? Ẹ̀gbà kọ́ ni yé wa wọ̀, ẹ̀gbà náà ni yé wa wọ̀. Okay, now, okay, let's say Ṣé ẹ̀gbá fẹ́ kí máa kíkiri ìtúlọ ẹ bá tábò? Ọgbọ́n ọ̀nà àti àti princess ní ẹ̀yà àṣọ àgbẹ̀ ní ẹ̀gbà ní ìwé ìgbà ẹ̀ṣọ́ tó yẹ ní ẹ̀gbà máa ń sọ àbẹ̀gbà. Ẹ̀gbà ń sọ̀rọ̀ ẹ̀gbà ló ní ìwé àtúnṣe gbà. Ẹ̀yà òpè ilé ẹ̀gbà ló mọ̀ ní àwọn tí ẹ̀yẹ wa là ń jẹ́ ní ìgbọ̀n náà ní ẹgbẹ́ yẹ wa là ń jẹ́ àjẹgbàgbọ́. Kalẹ̀ bá tábò wọ́n á tún gbé lọ o. Sister please thank you for the rose o. Gómìnà dàpọ̀ wọ́n bá yín wípé àwọn ọmọ stéètì yìí wọ́n ti yarí o. Wọ́n bá yín wípé wọ́n lè ṣe kankan. We are not enough for Yewa and are working together. Sister Bisi ló sọ. So can you fully who? Thank you. I want to get there. Thank you, ma. So ẹjọ́ pamọ́sù náà ṣe bẹ́ẹ̀. Ẹjọ́ bá wa ṣí àyè. Only you can't blame them. If it's Yoruba program, hey, I don't understand what is going on. Ẹ jẹ́ àbáwá báàbò ẹ ṣí àdámẹ́ ọ̀yẹ̀ náà dáhùn láti gbé lọ. Ọkọ̀ jáde wọn pẹ̀lú ẹ̀ náà kò tí ì sẹ́ni tó jáde openly. Wọ́n jí ń sọ fún àwọn èèyàn wọn lábẹ́lẹ̀ ni kò sẹ́ni tó jáde. Wọ́n ní èmi náà gbọ́ kìíní yẹn pé owó allocation wọn. Bọ́ tí ò yẹ mi kí ni gbogbo wọn lọ ra SUV fún gbogbo àwọn ọba yẹn fún. Ṣé state mi náà ó kàn gbé jí gbogbo àwọn ọba àwọn gómìnà yẹn ló ra jí fún gbogbo àwọn ọba kí ló ṣe. Àti mọ̀rí nǹkan tí dàpọ̀ ṣe ní pé ó fún ẹ̀ sọ́kọ̀ chairman ṣe àwọn pass ṣe ló pọ̀ rẹ̀ tí kò bá kọ́ ọkọ̀ kọ́lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ṣe é nígbẹ̀ ìyàwó ó ṣàfẹ́fẹ́ lárí. Ṣé kọ́ ló fà bẹ́ẹ̀ lọ sí ìdíje ẹni sùúrù náà ìdí ó dábí sọ̀rọ̀ yìí ní kú. Ó dẹ̀ kẹ̀kẹ́ mẹ́rin náà wọ́n náà sọ̀rọ̀ omi kẹ̀kẹ́ náà wà kẹ́kọ̀ọ́ yìí ní wọ́n ti bí.
what he did is not even abandoned state. He abandoned his campus. He abandoned ẹ má ṣe é pé àti wọ́n rí normal state èkó ló máa ń gbéra wọn straight lọ́nà private state. Wọ́n ti bí tùlọ́ state ló ti ṣe ẹ̀kọ́ bẹ́ẹ̀ dàpọ̀ olórí kúkú ni bàbá yẹn kò ṣe fún wọn. I'm telling you, wọ́n ṣe sọ pé má kó àwọn ọ̀dà fún ọ̀dà pàmò báyìí ilẹ̀ ọ̀fẹ́ fẹ́. Ṣé wọ́n bá wúlẹ̀ ká ṣe é wọ́n ti gbọ́dọ̀ bẹ́ẹ̀ wọ́n ti dẹ́ àwùjẹ ká ṣe ká láàrin ọjà kan tí táwọn ti táwọn tó jẹ bí ọjà fún ilẹ̀ tó ń ṣàkíwọ̀n bẹ̀ fún ọjà tó gbà táwọn ẹ̀gbọ́n wà lábẹ́ ìgbà àwọn ẹ̀gbọ́n òkè òkè tó ti tó ọjà sí jẹ́ wọn bàtọ́ dá sílẹ̀ yìí. Ilé ẹ̀jú náà já ifọ̀ ní ọjà fún. There's no peace there, no casino state. Yóò tó tó ọdẹ tó ìfọ̀ tó bá pọ̀ tó gbogbo àwọn táyé. ṣé gbogbo ó dà ó ṣe gbogbo sáìdì Ṣàgámù náà. It's from that side. Táwọn Ṣàgámù náà tún ní kò ṣe kankan ni. Mọ́tò náà ṣe gbogbo àwọn tí wọ́n máa bá ṣe lọ́wọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ ló pọ̀ sí ọ̀tọ̀. Ìṣẹ̀lẹ̀ tó wà náà ẹ̀jẹ̀ bójú tó bá ti wọ̀ sí máa wọ́n pẹ̀lú. Bá wa fara tàbí orí ibi tó ti ń fara táàpù rí ẹ fara táàpù ẹ̀yìn èèyàn yìí náà. Ṣé ìgbà fara táàpù láti ṣe ẹ̀fẹ́ program yẹn tó bá cut mi ní padà wá o. Any government tó bá wọlé sí tó bá fẹ́ development of state tó bá fẹ́ kọ́kọ́ ìkẹ́ state of emergency in every aspect of state public life. Is that bad? Princess, is that bad? Only anybody that raised application against them is charging them to court. Don't say release. See Wasiu key. So come on, media person, mi na mo ṣe lọ. Mo ṣe lọ, but mi ò mọ̀ pé level tí o fi ṣe nǹkan. Èmi ò mọ̀ pé kó dé this level, don't just announce it to the whole world, but mi mọ̀ pé ó dé this level.
from every move. Títí di Abẹ́òkúta, side to Abẹ́òkúta, ìlú Abẹ́òkúta, ṣùgbọ́n. So gómìnà yín kí ló wá ṣe kò ṣe kankan rárá. Wọ́n gbé dàpọ̀ wọ́n bá yín gbé o. They say I'm also saying people refuse to listen. Wọ́n là wá o. Nítorí pé ìyẹn náà tẹ̀lé bí ọ̀gọ̀ngọ̀ ṣùgbọ́nù ìyẹn náà tẹ̀lé bí kìíní ọmọ ọ̀tá nìyẹn náà ọmọ princess ní lọ́tà orí tẹ bá dàbí rọ ẹran èèyàn lọ́kọ́ lọ sí general hospital náà sí. àníkà ẹ lọ sátán láti general hospital láti gbogbo ojú òre àtàn winners títí dé àtọ̀ǹtà títí dé àná ajégúnlẹ̀ ìyànà lùsádà 4 years ago tí dáàdi mi ṣe 88th birthday honestly ìyá tó jẹ wá òun ló ń lọ náà kọ́. wọ́n ní Ṣàgámù road is so bad since 3 years. ẹ jọ̀ọ́ nígbà tí ẹ dárúkọ gbogbo Ògùn state yìí sìn is from this Ṣàgámù side so kò sí nǹkan kan tó wá ṣe. kò wá sí ọ̀nà kankan tó ṣe. Sister Maureen Ṣàgámù Yari nílé mi wà. ibi tó gùn state má dédé Ògùn state wọ́n ní Èkó ló ń gbé tó bá dé anywhere tó bá lọ lóògùn sí helicopter ló ń gbé káàkiri helicopter ló ń lò kò ló mọ́tò. So why would you investigate ibi tó wọ́n yẹn lọ ibi tó ń dà ìfàtí gbogbo wọ́n yẹn sí? There is no development taking place in Ogun State, both at the local and the state level. tó ní bọ́lá tó wá dé àwọn ambulance tó kó jáde fún tó ń gbà tó ń yí kò sáà. Auntie Yetunde, sorry to cut in. Uncle Dapo has spent so much money before he got to this place. Let's remember, I know him very, very well. In the days of so he's trying to recoup his investment. Auntie, this man has been seriously rinsed out. I'm telling you God's honest truth. His whole IT company, when he started years and years, I'm talking over 20 years ago, when he started trying to be governor, he has spent so much money. They have rinsed this man to the last penny. So I would not be surprised whatever he takes back from the government of Nigeria right now. So justified. I'm not saying it's just Auntie. No, don't get me wrong. I never said it's justified. Nobody forced him to spend the money he was spending. I'm just letting you know the sort of politics. Try to recover gbogbo owó tó ti lose lot of choice. Auntie, he has spent money. No, gbogbo àwọn ilé ṣe airport Auntie Maureen. Ó bá lọ ṣe airport sí ìlú kékeré yẹn Ìpẹ̀rù ló fi airport Auntie, but if he doesn't do it in his place, the people from his place they say you'll be disappointed if you go to his hometown Ìpẹ̀rù Remo. So you know what? Any white elephant project airport here because then me bawa Abẹ́òkúta is one of the most populated place Lagos State. O ṣe ṣiṣẹ́ Ìgbòde, o ṣe ṣiṣẹ́ Ṣàgámù, kò ṣe sí Ifọ̀, Ṣàngó Ifọ̀, o ṣe sí Abẹ́òkúta. O lọ ṣe sí Ìpẹ̀rù láti travel láti Abẹ́òkúta sí Ìpẹ̀rù ṣé mi ò ti dé láti Abẹ́òkúta sí Ìpẹ̀rù ṣé mi ò ti dé Ìkẹjà ṣé mi ò ti dé Múrítàlá tọ́nà bá da láti Abẹ́òkúta sí Ìpẹ̀rù ṣé mi ò ti dé Múrítàlá tọ́nà bá da ṣẹ́jẹ́ so that's white elephant that's wasting of money. ẹgbẹ́ ọkọ̀ tí TK sọ o TK ló sọ o ó ní Dàpọ̀ is not taking money from the government Dàpọ̀ is stealing from the Ogun people. Yes. Ó steal ó dẹ̀ tó ti fẹ́ steal Awujale o. Any governor tó bá máa wọlé ní Ogun State padà sí gbogbo àwọn Chinese company tó kó wá sábẹ́kúta yẹn they need to investigate them. ìfẹ́ dùn ní TK you are saying the truth. Kí ni interest ẹ ká tó wí pé ó ti gbélé àwọn èèyàn ó ti gbé fún Chinese company use that 8400 mute please. ká tó ṣẹ́jú pé ó ti gbélé àwọn èèyàn ó ti gbé fún Ogun State àwọn olójà cement 3 cement company in the same village ẹgbẹ́ ara wọn ẹ ṣe ecological status. Auntie Maureen ẹjọ ẹ bá wa mute ẹni tó jẹ́ user yìí user 84 ẹjọ ẹ bá wa mute ẹni yẹn. ẹ ṣe ecological survey health and safety risk gbogbo àwọn ọmọ tó ń gbé bẹ̀ yẹn sìn wọ́n máa ní asthma àti cancer ẹ̀yin ẹ̀dẹ̀ ní good 3 cement company in the same village kí ló dé Ogun State nìkan ló ní limestone ní
gbogbo àwọn ilé àwọn èèyàn gbogbo àwọn èèyàn tó kọ́lé sí gbogbo ilé wọn rì ní wọ́n ti excavate gbogbo ìsàlẹ̀ ti wíìkì. ẹ jọ ẹ má bínú mà ṣé Ìpẹ̀rù náà ló tún ṣe cement factory sí ni. no airport ìtorí village airport ní airport ìtorí Ìpẹ̀rù traditional airport. Ìpẹ̀rù tí mo mọ̀ àbí tí mi ò mọ̀. That very small place. Aunty Maureen ṣe ti dé Ìpẹ̀rù rí ni very small place ló lọ gbé airport sí. A very small place kò sẹ́yìn ọ̀gbọ́n níbu yẹn very small I know the place very well. So mo kílẹ̀ ìwé yóò wọ òkúté orí ìdàpọ̀ ti dàrú tẹ́lẹ̀ mọ̀ pé orí ìdàpọ̀ ti dàrú very small village ló lọ gbé kinní sí. Ló lọ gbé airport. white elephant ni. wọ́n ní deep sea port ń kọ́ níbo ló wà níbo ni deep sea port yìí wà. ṣé a ti gba kámú bó ṣe wà yẹn property yẹn máa ta fara wọn in less than 10 years tó bá ṣiṣẹ́ mọ́ wọn á ti wà dormant wọn á transfer wọn á ta fara wọn á ní private clinic investment hospital ti Amosu náà kọ́ hospital ti Amosu kọ́ ó ti di public private partnership. Aunty Maureen ló mọ̀ nǹkan tó ń ṣe òun ló máa inherit airport yẹn gbẹ̀yìn yẹn ọmọ burúkú ọmọ dàpọ̀ yìí ẹ lọ kọ́lẹ̀ mo ti sọ fún yín pé ó máa wá ṣe retirement plan sí Ìpẹ̀rù padà ọmọ burúkú tẹ rí ọmọ dàpọ̀. ìwà ọmọ bíi tí Ìpẹ̀rù wà. ṣé màá máa gbé Èkó màá wá fẹ́ lọ sí Abẹ́òkúta màá ṣẹ̀ṣẹ̀ lọ sí Ìpẹ̀rù lọ́wọ́ plane ni àbí báwo kò tó ń tẹ̀lé mi. àbí màmá gbábẹ́òkúta máa fẹ́ lọ sí Èkó capital ló yẹ kó wà state irú Ondo state yìí sì ó wà ní Àkúrẹ́. àbí Abẹ́òkúta Ìjẹ̀bú Òde whatever. àbí Ṣàgámù àbí Aunty Maureen tábà tiẹ̀ sọ pé òkè ó kọ̀ ọ́ pé Abẹ́òkúta pé wọ́n ti ní a lot of ẹni bíbẹ̀ pé òkè òun fẹ́ gbé wá sí Ìjẹ̀bú kò wo Ìkẹ́nnẹ́ kò wo Ìjẹ̀bú Òde ṣé àwọn big towns yẹn kò wo gbogbo bíbẹ̀ yẹn. Ṣàgámù àbí Ṣàngó. Ìkẹ́nnẹ́ sì wọnú but at least Ìjẹ̀bú Òde wà ń bẹ̀ náà Ìṣàgámù dẹ̀ wà ń bẹ̀. Ṣàgámù wà ń bẹ̀. àní Ṣàngó Ọ̀tà àtàwọn ará Èkó tó ń gbé báńdì tí wọ́n ní fẹ́ lọ sí Ìkẹjà àwọn ibi tó wà populated tó máa rí Ṣàngó Ọ̀tà would have been a fantastic one. Seriously. because gbogbo àwọn tó ń gbé yànnà pàjágọ́ máa púpà kọ́ lọ sí Ṣàngó Ọ̀tà kọ́ máa ṣe lọ sí Ìkẹjà lọ́wọ́ plane. bẹ́ẹ̀ni náà. bẹ́ẹ̀ni. ṣé èmi afẹ́ lọ sí Àbújá láti Abẹ́òkúta sí máa kọ́ wáyé. ẹ ṣẹ̀ṣẹ̀ kọ́kọ́ gbà Ìpẹ̀rù lọ. mi ò ní mú tírẹ́ẹ̀nì mi lọ sí Ìkẹjà. Aunty Maureen sọ ṣe ti di pé wèrè tó fún nǹkan tó ń ṣe they are all just òun ló máa tabẹ̀ ẹgbẹ̀rún ló dẹ̀ máa. Only if Ìjẹ̀bú state is created today Ìpẹ̀rù will be the capital ẹ̀dúdà wàhálà lẹ́ ẹ máa jẹ́ káwọn Ìjẹ̀bú orí sálẹ̀ bí. ẹ gbàgbé yẹn wọ́n máa ń nọ dàpọ̀ lẹ́gbàá kò ní dánwò òun gan kò ní dánwò ó máa sáwọ tẹ́rí ìṣẹ̀ṣe tó sá fún yẹn òun náà máa fi nà lẹ́gbàá wọlé tó bá dánwò Ìpẹ̀rù. ẹ máa wá ta Amosu hospital kan támọ́sù kan tó ń kọ́ lọ́wọ́ gbà támọ́sù Ògùn state hospital ó ti parí ẹ̀ sí ó ti di public private partnership. ó ní ká fi dàpọ̀ lẹ̀ jẹ́ àsọ̀rọ̀ ń pa Awujale wa óyá ẹ ti sọ ẹ ti vent àǹgà yín gómìnà Dàpọ̀ they say Louis Shan is bigger than Ìkẹ́nnẹ́. ẹ̀yin ọmọ Ìjẹ̀bú Òde north Ìjẹ̀bú Òde south Odo Ogbolu local government ẹ̀yin ni. they say he's busy competing with Lekan Musa who doesn't care about it and Lekan Musa máa gbà mí. Ìjẹ̀bú pípọ̀ ẹjọ́ àti ẹ̀yẹ gbọ́dọ̀ dìbò fún. tọ́ba àlà olùkàwé kọ́ cast vote wọn kò sọ́mọ Ìjẹ̀bú kankan tó máa vote fún ẹgbàgbé ẹ̀ ẹ lọ́wọ́ wo Abẹ́òkúta yìí tún yìí lẹ̀ títí yìí tún wà lábẹ́òkúta ẹ̀ lọ́wọ́ Ìjẹ̀bú ẹ lọ́wọ́ Ìjẹ̀bú kò sí kankan kò sí títì. okay he is a senator Ìjẹ̀bú north okay. kò sí títì ní Ìjẹ̀bú. bọ̀bọ̀ chairman tó kọ́kọ́ kí fún tó kọ́kọ́ complain pé kókó. ẹ jẹ́ àbáwá táàbù kí n máa tún lọ báwa táàbù ìrí nínú lọ́ọ̀bù tó bọ́ sí báyìí increase number okay ó dẹ̀ pé jọ àdàpọ̀ tá à ń sọ yìí a máa fi ilẹ̀ ẹ jẹ́ àbáwá táàbù ká fi dàpọ̀ lẹ̀ o. èmi tí power tap tó ọ̀rọ̀ gọ́vnà mi ń bí mi inú sílẹ̀. ẹ power tap mi tún fẹ́ kíkí ní ẹ̀ tún lọ ká tún bẹ̀rẹ̀ again. àti ẹ power tap èmi tí power tap serious tó ọ̀rọ̀ gọ́vnà mi ń bí mi inú gbé mi. ẹ power tap because ẹ bá power tap ń sẹ̀ àárí nọ́mbà yẹn àwọ̀ ẹ jẹ́ àgbẹ̀ sí 10,000 láti gbé sí 10,000 á bẹ̀rẹ̀ ẹ máa ẹ wá ẹni Ìjẹ̀bú làwọn ò fẹ́ ẹ̀wọ̀n ò fẹ́ modern kìíní ìṣẹ̀ṣe làwọn fẹ́ àwọn fẹ́ ọba tó lè ṣe ìṣẹ̀ṣe tó dẹ̀ tún máa ṣe tó lè ṣe ìṣẹ̀ṣe máa wà jọba ní Yorùbá má ti tó bẹ́ẹ̀ tó máa wà modern mix with ìṣẹ̀ṣe ní Ìjẹ̀bú làwọn fẹ́ páwọn ò fẹ́ ọba ẹ wo Dàpọ̀ tó tọwọ́ bọ̀
wọ èmi náà jẹ́ wàá ń wò pé alábòsí ni gbogbo wọn wèrè ni wọn tó bá dalẹ́ báyìí. Àǹtí Maureen Fádèyí olówó ni wọ́n sọ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ jí ni wọ́n. ṣùgbọ́n ìwọ kó gbogbo àwọn chairman lọ́kọ́ wa lọ búra ẹ máa gbórú nǹkan bẹ́ẹ̀. àná lẹ́sìn ní alábòsí ni wọ́n. ẹ bèrè lọ́wọ́ gómìnà yìí ẹ má olóṣì ni wọ́n máa lọ gbẹ́bọ̀ wèrè lálẹ́. ẹni tó kí ni sọ yìí làwọn kan máa ṣe àìdọ́dọ̀ ẹ̀. àwọn kan ti kọ́ ó máa gbọ́ àwọn tó ṣe ẹ̀kọ́ bó ṣe ó wà lórí social media ó dẹ̀ láwọn data boys tó ń. kò ń ṣe àwọn data boys pọ̀ gan data boys kò ń ṣe pé gbẹ́bọ̀ nìkan a tó ń fúnra ẹ̀gbọ́n a tún kidnap wa lọ lòyàn fi ṣó dídí. a ti tún pọ̀ mẹ́rin abẹ́ tẹ́ topic tí ó bá tẹ́ yín lọ́wọ́ ẹ̀ jáde ànú náà ìwé ni abẹ́ tẹ́ ẹ má sọ yẹn sọ̀rọ̀ bí wàá ṣe máa dá. no that one is too much ẹ má sọ yẹn that one I won't take that. no gbogbo àwọn tó fẹ́ jọba tó ń pretend pé pásítọ̀ làwọn ìmáàmù làwọn alábòsí ni gbogbo wọn ẹ mọ̀ pé ẹ máa jẹ ẹ̀kọ́ tí ò yẹ kẹ́ jẹ kílẹ̀ kojú lọ bẹ̀kún ẹ ṣe dó lórí pẹpẹ àbí kẹ́ dó lórí awọ yín. ṣebí ọ̀ka Fọlárí yẹn náà wọ́n ti ní kó lọ sí kinní ẹ̀ wọ́n ti ní kó lọ sí orí kinní ẹ̀ ń bẹ̀ pé òun náà gbé kọfí abẹ́ bẹ̀. wọ́n ti sí lójú ẹ máa jẹ́ kó máa tọ̀ yín ní Nàìjíríà náà lẹ mú bíi awo òní wọ́n ní ọba ṣe kíní kan awo á tẹ́ ẹ má máa tanra yín ẹni gbélé tán sọ yìí wọ́n fẹ́ kà mí dáhùn wọ́n tẹ fẹ́ gbọ́ ló fẹ́ sọ fún àwọn yẹn. ẹ fẹ́ contest ayé ọba sílẹ̀ ẹ fẹ́ contest ẹ̀ pé ayé pásítọ̀ ẹ̀ pé ayé mọ̀ọ́mù ẹ dúró lórí pẹpẹ àbí kẹ́ dúró lórí awọ yín àpè yín iṣẹ́ anybody ti mọ̀ pé tó bá ti jọba ìṣẹ̀ṣe ni èyí ẹ̀ ń jẹ méjìlá bàlàdé bí kọ́ni ẹ máa fọwọ́ mú ó kò jẹ́ bàbá tọmọ kó máa làálàá. Ṣẹ́tìrì àǹtí Maureen ẹ jẹ́ kí n tẹ̀ sọ́dọ̀ àǹtí Bisi ẹ jẹ́ kí n tẹ̀ sọ́dọ̀ that's why they should choose to pay one as ọba is not modern but tiwa ni bọ̀dá mi. Ṣẹ́rí àǹtí Maureen ṣẹ́rí Ìjẹ̀bú ò ní problem modern king tẹ́lẹ̀ we have always had modern king ṣe ẹ wo orú Awùjalè yẹn ń sìn àjẹ̀tú balance ẹ̀ pẹ̀lú ṣẹ̀ṣẹ̀ so àwa ò ní problem yẹn Ìjẹ̀bú ò ní problem yẹn gbogbo eléyìí tí ọmọkọ́mọ yìí ń ṣe ọmọ Dàpọ̀ yìí ó máa tẹ́ nídìí ẹ̀ lọ́kọ́lẹ̀ Dàpọ̀ wàá tẹ́ nídìí ẹ̀ because sórí lẹ́yìn ìgbà tó bá trade off Awùjalè kìíní yẹn àwọn tó máa dúró díẹ̀ níwájú pa tẹni tó rí akíní tó lóò fẹ́ lọ yẹn àwọn tó máa bẹ́ẹ̀ dé pamọ́lẹ̀ wọ́n ti ń dúró díẹ̀ you see ó lè ṣe nǹkan kó mú jẹ má gbàgbé pé ọmọọba nìwọ náà ọmọọba Ìpẹ́rù lásán yẹn village yẹn ọmọọba nìwọ náà wọ́n bọ̀ wá yọ lórí ẹ̀. àti yẹn tún jẹ́ ṣàwọ̀lú this way tó tó máa ń fi igi cassava àti parí cardboard tó máa fi ṣàkóò àwọn pẹ̀lú ó máa bínú tó o. èmi ò sọ mo ní ṣàwọ̀lú this way tó tó máa mú igi pákí náà máa fi mú cardboard èkí náà máa fi kó this way tó àwọn ìlú this way tó yẹn ni carton bọ́ máa mú pálí carton paper brown. mo ní pé gbọ́ nínú àwọn tó wà nílẹ̀ yìí nínú àwọn tó mú yìí èwo nínú wọn ló ti ń ṣe ìṣẹ̀ṣe tẹ̀dẹ̀ rí pé ó ń ṣe nínú àwọn ọba yẹn. that is why àfàtọ́yà la ṣe sọ pé káwọn family wọn mọ àwọn family wọn ló mọ̀ wọ́n délé dáadáa gbogbo ọtọ́ dẹ̀ sọ pé káwọn òṣèṣọ yẹ alábòsí ni gbogbo wọn ẹgbẹ̀jì ológun kan mọ́sọ̀ bẹ́ẹ̀ láàrin òru wọ́n máa pretend wọ́n máa gbé tẹ̀sí bí àti bible wèé káàkiri Saturday àti Friday kọ́ jáde kọ́ yé ṣàbòsí because ngbà tí queen kú ní UK they followed it every day she's head of Church of England ìgbà tó bá jọba tí wọ́n máa crown Charles ìgbà tó sì queen ní àwọn London òbí bò ó ṣe tí wọ́n gbé ayélujára gbogbo bọ̀bọ̀ wíwù tó bá sí wọ́n jẹ́ kárí ibi tó sí ní Windsor Palace. ẹ jẹ́ kí n tẹ̀ dálé ní lọ mú court paper ẹ wá mò ń dúró ṣé ibi tá ti ń wá ní US ni kò ṣẹlẹ̀ ní àbí báwo. àwọn data efile àwọn data boys ẹ̀ wọ́n jẹ́ 2000 ni. àbí airport tó lọ kọ́ sí ìlú lásán bẹ́ẹ̀ yẹn ìlú kékeré yẹn ni kò rí òní àbí gbogbo títì tó ní yamayama bọ́ hospital ṣé gbogbo yẹn tó fẹ́ ká máa kó gbogbo ẹ̀ wá kí mú àwọn èèyàn tẹ máa threaten ṣá lórí social media. àwọn jẹ́ 2000 ẹ rò bẹ́ẹ̀ pé wọ́n ti rán yín ẹ̀yin oní data boys data girls wọ́n ti rán yín jáde kẹ́ wá máa sọ̀rọ̀ ń bíbà àwọn wo lẹ́ threaten gbogbo kan tá à ń sọ bíbà proof wà. àní gbogbo ẹ̀kọ́ tó tiẹ̀ ń bí mi nú máa yẹn ó kó yan wa kéré lógun state ìkọ́ tí kánsílọ̀ ń ṣe ní wọ́ọ̀dù ní Lagos state ló máa ń gbé jáde náà máa fi gba ẹjọ́ káwọn pa ló ń kà ní. ẹ ṣé o aṣíwájú ẹni àti pọ̀ sí ó yá ẹ dá wa lóhùn. ẹ dúró mo fẹ́ sọ kankan o ṣe rí ọ̀nà Abẹ́òkúta yẹn tẹ bá I don't know bóyá tẹ bá rọ̀nà yẹn. àtúpà kúrò lọ́dọ̀ Dàpọ̀ ìtúgbé wa padà lọ́bẹ̀ ni. ẹjọ́ ẹ bá dúró ẹ jẹ́ sáré bèrè question yìí torí mo mọ̀ pé àwọn róòdù kan wà tó jẹ́ pé state ló yẹ kó ṣe àwọn kan dẹ̀ wà tó jẹ́ federal they are not doing anything. mo wá fẹ́ bèrè pé ṣé Abẹ́òkúta ṣe gọ́ọ̀mẹ̀ntì ni àbí kí ni problem kankan ọmọ yẹn ti bàjẹ́ jù.
Lagos Abeokuta expressway ṣẹ̀ṣẹ̀ gbọ́ minister for works Umari came July 2023 ó wá wọ̀ ó dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ publicly ní máa yí lobby fún pé kí federal government hand over ìlú òun máa ṣe àwọn dẹ̀ máa tó ẹ̀ àwọn máa gbowó the Toyin we don't mind him throwing it because ọmọ ní bẹ̀tẹ̀ òun ló lobby government if not federal government àti bẹ̀rẹ̀ náà bó ṣe ṣe Calabar highway náà bá máa ṣe bó ṣe ṣọ̀nà Iléṣà Ìbàdàn Iléṣà bó ṣe concrete náà bá máa ṣe lọ níbọ̀dá ìkọ́dà pọ́pọ́ bọ́ọ̀fẹ́ pọ́nìṣì wa lábẹ́òkúta ni kò ṣe kò jẹ́ kẹ́ni tó máa ṣe ó gbọ̀pá lọ́wọ́ arúgbó ni tó bá jó ti fílẹ̀ ni David Maya ti ṣe. àǹtí Bísí ṣé ọmọ Abẹ́òkúta ni yín ni. ọmọ Abẹ́òkúta ni mí. Abẹ́òkúta bí kò bí gbogbo ẹgbà tèmi náà o ọgbà ni mí o. bọ́bọ́ ọ̀dà pọ́pọ́ mo fẹ́ fi pọ́nìṣì bóyá ọkọ̀ tó bóyá mọ́sù ṣẹ̀ ti tẹ̀lé ni kó dẹ̀ máa wò wá mọ́sù tẹ bá rí Ṣàngó ebi ibẹ̀yẹ dẹ̀ ni ṣẹ́rí Ṣàngó Adó-Ọ̀tà local government pẹ̀lú and Ṣàngó supposed to be the commercial city. Bẹ́ẹ̀ni owó tó yẹ kó máa gbé ìdí Ṣàngó yẹn. ṣẹ́rí local government méjì yẹn tí local government tó bá kàn tiẹ̀ kọ́ Ogun State ò ní lówó lọ́wọ́ those are the two places tó mú owó wọlé fún Ogun State. Yẹrí Ṣàngó àti Owódé Ọbáfẹ́mi Owódé yẹn ibẹ̀ lówó wà lógún. lówó wà nítorí bẹ́ẹ̀ ni àgbàrá housing àgbàrá kìíní gbogbo ọ̀nà àgbàrá tó ní factory kò sọ́nà torí ẹ̀ ni tẹ bá wo internally generated revenue Ogun State láti ìgbà tó ti wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ máa ń tẹ̀lé Lagos State in terms of ní Western region this one tọ́ṣẹ́ last year we are number 5 Èkìtì ní Kanle lead Ọ̀ṣun State wọ́n generate owó jù wá lọ ibi tí bọ̀dá àpà this visionaries àpà aláìlójú ti tàgbé síbẹ̀ akọ́tìlétà ọmọ tá a yàn yìí bọ̀dá ìdójú ti wà gan o àfikún máa dàgbádá káàkiri. àfikún máa kó àwọn obìnrin yìí náà kiri ni olórí olórí obìnrin. wọ́n má ti jáde lẹ́ni o wọ́n dá ogbó sẹ́ẹ̀tì ní ilé ni. àfikún máa pati kiri ni máa gbé lọ́gbẹ́ court paper ẹ̀ máa bọ̀. owó àti ọba kan tó máa ń daṣọ funfun káàkiri yẹn náà pati náà fi ṣàmì. àti mo ready láti disgrace governor tó bá gbé court paper wà láì ní UK bíbá kọ́ dé mọ bọ́ ṣe useless Nigeria kọ́ dé mọ bá àwọn politicians useless Nigeria. tọ́lá ti bẹ̀rẹ̀ dọ́ọ̀tọ́ kò sí bá ṣe máa lọ kọ́ọ̀tù tó ní discovery òun dẹ̀ ní discovery yẹn máa kó bá. because disgrace man yìí mo fẹ́ kó gbé court paper dàpọ̀ máa gbé court paper tó lọ gbé airport sí ìpẹ́rù lásán DSS ló máa fi tẹ́tì yín DSS ló máa fi tẹ́tì yín bó ṣe fi tẹ́tì yín. where is the village o seriously. DSS ló fi tẹ́tì yín ló wà DSS ò sí lọ́dọ̀. DSS ló fi tẹ́tì wọn o máa bá sọ̀kọ́ tó kọ́ play káàkiri DSS ló fi tẹ́tì máa yẹn DSS ló fi tẹ́tì gbé tó ń lọ. máa yẹn ṣe ń ṣiṣẹ́ kiri lọ máa yẹn ṣiṣẹ́ lọ. DSS ló fi tẹ́tì máa yẹn. ó fi tẹ́tì bọ̀ pé máa yẹn ṣiṣẹ́ lọ. asate ní mo ṣe tó ń ṣe lọ lọ́wọ́ máa yẹn ṣiṣẹ́ lọ. àwọn èèyàn kan ṣe fídíò àwọn ọ̀nà tí yóò dá káàkiri Ogun State ni o tí wọ́n bá ṣe rẹ̀ kì yóò ya kí ló fi DSS tẹ́tà wẹ̀ tó wà mọ̀ kó ṣe dáadáa. ó fi DSS